Alaroye máa wí o. Nafdac ti ilé ìtajà ìgbàlódé tí wọ́n ti ń ta ọjà tó ti bàjẹ́ l'Àbújá pa. Ní báyìí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ohun jíjẹ àti mímu lórílẹ̀‐èdè yìí National Agency for Food and Drug Administration Control Nafdac ẹ̀ka tìlú Àbújá títí ilé ìkẹ́rùsí ńlá kan tó wà lágbègbè Zone 4 ní Wuse nílùú Àbújá pa. Yàtọ̀ sí ilé ìkẹ́rùsí ńlá náà tí wọ́n ti pa, wọ́n tún ti ilé ìtajà ìgbàlódé kan tó wà lágbègbè náà pa pátápátá nítorí tí wọ́n ní wọ́n ń ta àwọn ọjà tó ti bàjẹ́ fáwọn aráàlú. Alaroye gbọ́ pé òbítíbitì ọjà tó ti bàjẹ́ tí iye ẹ̀ lé ní mílíọ̀nù lọ́nà 100 náírà ló wà nínú ilé ìkẹ́rùsí ńlá náà tí wọ́n ti pa. Alukoro àjọ ọ̀hún tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kìíní oṣù yìí ni ó ṣe pàtàkì púpọ̀ fáwọn láti tètè gbé ìgbésẹ̀ náà nítorí àti dáàbòbò àwọn aráàlú. Ó ní àsìkò ọdún kérésì ti dé tán táwọn aráàlú sì máa ra àwọn ọjà láti fi ṣọdún sílé. Wọ́n ní àwọn òwúyẹ́ kan ló wá ta àwọn lólobó nípa ilé ìkẹ́rùsí ńlá àti ilé ìtajà ìgbàlódé tí wọ́n ti ń ta àwọn ọjà tó ti bàjẹ́ náà fáwọn aráàlú nílùú Àbújá. Ó ní lójú ẹsẹ̀ tá a gba ìpè pàjáwìrì náà láti bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí nípa ohun tó ń ṣẹlẹ̀ kó tó di pé ọwọ́ tẹ àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà báyìí. Lára àwọn ọjà tá a fura sí pé wọn kì í ṣojú lówó tí wọ́n ń tà fáwọn aráàlú níbẹ̀ ni Cornitos Christie's, Nacos, Shonky Mango, Mother's Recipe, Naco Crispy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nafdac wá rọ àwọn aráàlú pàápàá jùlọ àwọn tí wọ́n fẹ́ máa ra àwọn ọjà sílé nítorí pé àsìkò ọdún ti ń súnmọ́ ilé pé kí wọ́n máa yẹ ara àwọn ohun tí wọ́n bá fẹ́ rà wò dáadáa nítorí ọ̀pọ̀ ayédèrú ọjà ló ti wà níta báyìí. Bákan náà ló rọ àwọn aráàlú pé kí wọ́n tètè máa ta àwọn lólobó bí wọ́n bá ti fojú kẹ́fìn ohunkóhun tí wọ́n rí àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá gbogbo tí wọ́n ń dọ́gbọ́n láti ta àwọn ọjà tó ti bàjẹ́ láàrin ìlú. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.